Mo mú ètò obìnrin rere wá sí etí ìgbọ́ yín láti ilé-iṣẹ́ Message of Salvation Women Ministry Ìlọrin, Kwara State, Nigeria. Orúkọ ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni Florence aya Àjàgbé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, ran ìdílé ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. Ràn wá lọ́wọ́ ká lè gbé ìgbé ayé tí ó wu ẹ̀yin Ọlọ́run ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àbáyọ. Báwo ni a ṣe lè túmọ̀ ọ̀rọ̀ yìí sí? Ọ̀nà àbáyọ tí a lè máa wá fún ohun kan tàbí fún ohun mìíràn lórí kíni. Ó lè jẹ́ wípé gẹ́gẹ́ bí ètò obìnrin tí à ń ṣe, ó lè jẹ́ wípé obìnrin tí ó bọ́ sí ìṣòro nínú ilé ọkọ rẹ̀. Èyí tó dàbí ẹni wípé ọkọ ò bìkítà fún un. Àwọn ẹbí ọkọ wọn ò náání rẹ̀. Ó wá dàbí ẹni pé ó kàn sáà wà níbẹ̀, ó wà níbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó ń tẹ̀síwájú nínú ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ lójoojúmọ́ nítorí àìní ìsinmi ní ilé ọkọ. Ní ọ̀pọ̀ ìgbà bí ẹlòmíràn bá bọ́ sí irú àkókò bẹ́ẹ̀, ó lè máa wá ọ̀nà àbáyọ. Kò sí ẹni tí yóò bọ́ sínú ìṣòro tí kò ní wá ọ̀nà àbáyọ. Ní ọ̀nà mìíràn ẹ̀wẹ̀, ní ibi iṣẹ́ tí à ń ṣe lójoojúmọ́, obìnrin lè bọ́ sí ọwọ́ ọ̀gá tó burú tó jẹ́ wípé yóò sá máa wá ìṣubú rẹ̀. Irú obìnrin bẹ́ẹ̀ bí ò bá ṣọ́ra, ó lè bọ́ sínú ẹ̀ṣẹ̀ nítorí pé ó ń wá ọ̀nà àbáyọ. Àti ní ọ̀pọ̀ ìgbà láàárín àdúgbò, àwọn mìíràn máa ń ní ìṣòro. Ènìyàn ó máa wá ọ̀nà àbáyọ láti bọ́ nínú irú ìṣòro bẹ́ẹ̀. Kí Ọlọ́run kó bá wa ṣẹ́gun ọ̀kan òjọ̀kan àwọn ìṣòro. A dúpẹ́ lọ́wọ́ Jésù tí ó ti sọ fún wa wípé nínú ayé, ó ní a ó rí ìpọ́njú, ó ní ká tújú ká nítorí pé òun ti ṣẹ́gun ayé. Ẹlòmíràn wà nínú ewu àìsàn. Ẹlòmíràn wà ní ipò àìlọ́mọ, àìrọ́mọbí, yóò sì bímọ o. Ẹlòmíràn ti bí rí ṣùgbọ́n kò tún rí bímọ, ìwọ náà ó bí. Irú wọn lè máa wá ọ̀nà àbáyọ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro tí ènìyàn sáà ń rí nínú ìrìn àjò ayé rẹ̀. Bí ẹ sì ti ń wò ó yẹn o, olúkúlùkù òun ló ní ìṣòro tirẹ̀. Bí obìnrin ti ní ìṣòro tirẹ̀, bẹ́ẹ̀ ni ọkùnrin pàápàá ní ìṣòro tirẹ̀. Àwọn ọmọ pàápàá wọ́n ní ìṣòro tiwọn. Mo gbà á ládùúrà wípé gbogbo ohun tó wù kó dàbí òkè níwájú wa, lónìí Ọlọ́run yóò bá wa wó palẹ̀. Ọ̀nà wo ni a wá ń fẹ́ láti rí ọ̀nà àbáyọ? Ọ̀nà àbáyọ, ẹni tó ń tajà tí ò rọ́jà tà, nígbà tó kó ọjà kalẹ̀ títí ilẹ̀ fi ṣú, ò rọ́jà tà. Fún ìdí èyí, bóyá ò ń wá ọ̀nà àbáyọ. Oríṣiríṣi ọ̀nà ó ní ènìyàn ti lè ní ìṣòro tí yóò sì máa wá ọ̀nà àbáyọ. Kí Ọlọ́run nínú àánú rẹ̀ kó gbà wá nínú ìṣòro ayé. Nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 1, Bíbélì wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Ọ̀nà àbáyọ nìyẹn o. Ọ̀nà àbáyọ ní kúkúrú òun la ti sọ yẹn. Nínú gbogbo ipòkípò tó wù ká wà, ẹ̀yin arábìnrin mi, ẹ má wá ọ̀nà àbáyọ yín lọ sí ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà. Ẹ má wá lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké. Ẹ má wá lọ sí ọ̀dọ̀ àwọn adáǹṣe, nítorí pé gbogbo irú ìrìn àjò báwọn yìí, òpin rẹ̀ wàhálà ni. Ọ̀nà àbáyọ yín ó wà ní ọwọ́ Ọlọ́run. Nítorí pé bí a bá ń wá ọ̀nà àbáyọ lọ sí ibi tí kò yẹ kí a wá, dájúdájú a ó ní ìṣòro tó pọ̀, a ó ní wàhálà tó pọ̀. Àwọn obìnrin mìíràn lónìí, wọ́n ti wá ọ̀nà àbáyọ wọn, wọ́n ti wá lọ sí ibi tí kò yẹ kí wọ́n ó wá lọ. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń rí ohun tí kò yẹ kí wọ́n ó rí. Bíbélì sọ fún wa wípé ègbé ni fún ẹni tí ó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ọ̀nà àbáyọ tí àwọn ènìyàn ń wá, àwọn mìíràn tí wọ́n bá wá títí tí wọn ò rí ọ̀nà àbáyọ lórí ọkọ wọn, wọ́n lọ ṣe ògùn, wọn láwọn lọ ṣe ògùn ìfẹ́. Ìyẹn kì í ṣe ọ̀nà àbáyọ bí kì í ṣe ọ̀nà èyí tí ó lè jẹ́ ìpalára fún ènìyàn.
oògùn ìfẹ́ tí wọ́n ṣe yẹn nígbà tí wọ́n bá wá lọ wá bọ̀ yóò wá di wàhálà bọ̀ wọ́n lọ́rùn. Ó lè sọ ọkọ di ìdàkudà, ó lè sọ àwọn pàápàá di ìdàkudà. Kódà àwọn tí wọ́n ṣe oògùn ìfẹ́ yìí fún wọn, wọ́n lè ṣe é débi wípé ìfẹ́ wọn ò ní sí lára ọkọ wọn mọ́, lára àwọn pàápàá òun ni ìfẹ́ wọn yóò wà. Ohun gbogbo tó sì ń ṣẹlẹ̀ nípa ti agbára ayé fún àkókò díẹ̀ ni. Tó bá ṣiṣẹ́ ní òwúrọ̀, ìgbà tí ó bá fi di ọ̀sán, ó ti di aláìlágbára. Kí ló wá dé tí a fi ń banújẹ́, tí a fi ń bọkàn jẹ́ lórí ìṣòro ayé wa? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ó wà fún gbogbo àkókò àti ìgbà. Ó wà fún ẹni tó wà nínú àìlera. Ó wà fún obìnrin tó wà lábẹ́ ọkọ tí ọkọ ò fẹ́ràn. Ó wà fún obìnrin tó wà níbi iṣẹ́ ọba tí ọ̀gá rẹ̀ tó ń halẹ̀ mọ́. Nígbà tí obìnrin mìíràn bá lépa títí tí ò bá rí ojú ọ̀gá, yóò wá kúkú máa dẹjú sí i. Sí ọ̀nà àbáyọ wá nìyẹn. Ìwọ pàápàá ó wàá doníyẹ̀yẹ́ níbi iṣẹ́. Eléyìí ò fi hàn wípé o jẹ́ ọmọlẹ́yìn Kristi. Àwọn ọmọ Ọlọ́run, àwọn a máa farada ìṣòro, àwọn a máa dúró nínú wàhálà, àwọn a máa retí nínú ohun gbogbo èyí tí ó bá dé bá wọn wípé yóò ṣeé ṣe. Àbájọ tí Jésù fi wípé ẹ bá ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Kí ló ń bà wá lẹ́rù tí a ó fi máa lọ sọ́dọ̀ irú àwọn ènìyàn báwọn yìí? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nígbà tí ẹlòmíràn bá ń wá ọ̀nà àbáyọ, bóyá lórí àwọn ọmọ rẹ̀, pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló jáde iléèwé ní àkókò yìí. Ó ṣe ni láàánú wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n ti lọ ilé ẹ̀kọ́ gíga, tí bàbá àti ìyá ti ṣe làálàá lé lórí, tí wọ́n ti ṣe wàhálà. Obìnrin mìíràn kó aṣọ rẹ̀ tà, ó kó góòlù rẹ̀ tà, ó kó bàtà rẹ̀ tà, ó ti pé ọmọ yìí ó sá lọ sílé ìwé náà ni. Ọmọ sì lọ, ọmọ dé, ọmọ ò ríṣẹ́ mọ́. Kí la fẹ́ ṣe? Ó kù ká mọ wá ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ ká wá ṣọ́ra bí a ti ń wá ọ̀nà àbáyọ yìí. Ọlọ́run ò ní jẹ́ ká já sọ́wọ́ lọ́wọ́. Àwọn mìíràn nígbà tí wọ́n bá ń wá ọ̀nà àbáyọ fún àwọn ọmọ wọn, wọ́n ó wá lọ sí ọ̀dọ̀ àwọn adáǹṣe kan, wọ́n ó kó gbogbo fọ́tò àwọn ọmọ, wọ́n ó kó lọ síbẹ̀. Ó ṣe ni láàánú, ọkùnrin kan èyí tí ó pera rẹ̀ ní wòlíì tí kì í sì ṣe wòlíì ti Ọlọ́run. Ó wá wípé kí obìnrin kan kó mú fọ́tò ọmọ rẹ̀ kan wá. Ó mú fọ́tò yẹn lọ fún un. Ọmọ yẹn tilẹ̀ níṣẹ́ lọ́wọ́, ìgbéga ló ń wá. Ó wá fún un ní fọ́tò yìí. Ìgbà tó wá yá, ìyá yìí wá ń wípé ẹ dákun, ṣé ẹ gbàgbé fọ́tò tó ń mú wá? Ó lóun ò gbàgbé, òun ṣiṣẹ́ lé lórí. Àkókò kan sì wá, ó ti gba nọ́mbà ọmọ yìí. Àṣé gbogbo bí ìyá yìí ṣe ń sọ̀rọ̀, ó ti bo ẹnu ọmọ rẹ̀. Gbogbo owó oṣù tó máa ń gbà lóṣooṣù, ọkùnrin yìí ló ń gbà lọ́wọ́ rẹ̀ láti àkókò tó ti gba fọ́tò, tó ti gba nọ́mbà. Ìyá ò mọ nǹkan kan mọ́. Ìyá gan tí ọmọ yìí máa ń fi owó díẹ̀díẹ̀ ránṣẹ́ sí tẹ́lẹ̀ kò rí kankan mọ́. Àṣírí èyí tí ó wá tú náà ni wípé ọmọ kan láhùn lọ́jọ́ yẹn ni pé ẹni tẹ́ ẹ fún ní fọ́tò mi o, tẹ́ ẹ fún ní nọ́mbà mi o, òun ni mò ń kó owó oṣù mi fún lóṣooṣù. Ṣé ọ̀nà àbáyọ wá nìyẹn àbí ó dákun tí ń ṣe é? Ẹ jẹ́ ká ṣọ́ra láti máa di fọ́tò àwọn ọmọ wa káàkiri. Kí Ọlọ́run, ṣé Ọlọ́run ò mọ ibi tí ọmọ wa wà ni? Ṣé Ọlọ́run ò mọ orúkọ àwọn ọmọ wa ni? Ṣé Ọlọ́run ò mọ ilé ẹnìkọ̀ọ̀kan wa ni? Bó ṣe ń gbọ́ mi yẹn, bí èmi pàápàá ṣe ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run mọ ọjọ́ tá a bí mi. Ọlọ́run mọ ohun gbogbo nípa ayé mi. Ọlọ́run sì mọ ọjọ́ tí n ó kú, èmi pàápàá ò sì mọ̀. Ọlọ́run tó wá mọ gbogbo eléyìí, kí ló dé tí a ò lè gbé gbogbo ọ̀nà wa lé lọ́wọ́? Ohun tí mo fẹ́ ká mọ̀ náà ni wípé bí a bá gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run, dájúdájú a ó rí ọ̀nà àbáyọ. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ohun tí à ń wá lọ sí Sókótó, lẹ́ẹ̀sẹ̀ ṣòkòtò lára aṣọ wa ló wà? Nítorí pé gbogbo jíjá sókè jíjá sódò, ẹlòmíràn tẹ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ pé ìjọ wo ló ń lọ, kò lè dárúkọ. Nítorí pé ó ní àwọn ìjọ lọ́pọ̀lọpọ̀ tó ń lọ, àti tonígbàgbọ́ àti taláìgbàgbọ́, àti tìhín àti tọ̀hún, gbogbo ẹ̀ àlọpọ̀, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, gbogbo rẹ̀ kò ní ìtumọ̀. Nítorí náà ẹ̀yin arábìnrin mi, ọ̀nà àbáyọ rẹ ó wà lọ́wọ́ Ọlọ́run. Jésù wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú.
ǹjẹ́ o mọ̀ wípé tó o bá dúró ní inú ilé rẹ tó o kúnlẹ̀ sínú yàrá rẹ lórí eékún rẹ tó o bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run tó ń dárúkọ àwọn ọmọ rẹ sí tó ń sọ nípa ìṣòro ayé rẹ nílé ọkọ tó ń sọ̀rọ̀ ọkọ rẹ fún wípé mo fẹ́ kí ìfẹ́ kó jọba lọ́ọ̀dẹ̀ wa mo fẹ́ kí ìdílé mi ó jẹ́ ìdílé aláyọ̀ n tó lè sọ fún ènìyàn tó o bẹ̀rẹ̀ sí ní sọ fún Ọlọ́run dájúdájú lọ́jọ́ tó o bá ṣe bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ rẹ ti dé ọ̀nà àbáyọ rẹ ó ti bẹ̀rẹ̀. Bíbélì wípé kí a má ṣe bẹ̀rù wípé ojú kò ní tì wá bí a bá wo Àìsáyà orí 54 ẹsẹ̀ 4 ó ní má bẹ̀rù ó ní ojú kò ní tì ọ́ ìyẹn ni pé tó o bá gbẹ́kẹ̀lé Ọlọ́run ojú kò ní tì ọ́. Ọ̀nà àbáyọ rẹ Ọlọ́run tó dá ọ òun ni ẹlẹ́dàá rẹ òun ló mọ ọjọ́ ayé rẹ òun náà ló lè ṣe ọ̀nà àbáyọ fún ọ. Bẹ̀rẹ̀ kó o sì gbàdúrà nínú ilé rẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà Ọlọ́run yóò ṣe ọ̀nà àbáyọ fún ọ ní orúkọ Jésù Olúwa wa àmín. Bí o bá ń fẹ́ ìmọ̀ràn tàbí àdúrà pàtàkì o lè pe nọ́mbà yìí 09036932020 09036932020. Àwọn ọmọ rẹ ti gbọ́ ọ̀rọ̀ rẹ. Bí a bá rí ẹnikẹ́ni tí ó ti ṣìnà láti àkókò yìí lọ bá wa dá a padà sí ọ̀nà tòótọ́ jẹ́ kí wọ́n lè máa rìn ní ọ̀nà rẹ ní orúkọ Jésù Olúwa wa àmín.